jáde wá kí wọ́n má ṣe fò wá ru ní pé yìí ṣe ń jáde ògbógbó wa ò ní pé gbogbo wa pátá lè tó yìí kan. ti gbọ́ yẹn gbogbo wa pátápátá òun náà lè tò yìí kan ìtakùrọ̀sọ pẹ̀lú àjọ FCCPC ní iléeṣẹ́ wa ní ìmúmáwòrán ìpínlẹ̀ Ọ̀yọ́ nílé akéde lóríta Àbáṣọ̀rú nílùú Ìbàdàn. Ètò yìí bóyá lẹ́yìn tí ẹ mọ̀ kí ni iṣẹ́ gan-an tí wọ́n ní í ṣe fún wa pàápàá jùlọ àwọn àjọ yìí wọ́n gbìyànjú láti rí dájú pé wọ́n ń dáàbò bora ẹni pàápàá jùlọ àwa olùrajà láti má máa ná àná dànù láti má fowó ṣòfò. Wọ́n ń dáàbò bò wá láti má rí ìrẹ́jẹ káwọn èèyàn má bàa gbá wa kó má sì pé bóyá à ń gbára ẹni nínú pé à ń rajà a sì tún ń tajà. Eléyìí nìkan kọ́ ká má bàa bá ìjákulẹ̀ pàdé ní gbogbo àtìrà àti àtìta wa. Gbogbo nǹkan tí àwọn àjọ yìí tí wọ́n ń ṣe nìyí báwo lẹ ṣe wá fẹ́ sí ó pọ̀ ó tún pọ̀ mo ló pọ̀. Àwọn aṣojú àjọ yìí wọ́n ti wà ń kalẹ̀ pẹ̀lú mi níyìn lónìí tá a tún jọ tàkúrọ̀sọ pẹ̀lú àjọ wọn. Àwọn ni wọ́n wá aṣojú iléeṣẹ́ eléyìí tá a pè ní FCCPC èyí ni Federal Competition and Consumer Protection Commission eléyìí tó kalẹ̀ sí ìpínlẹ̀ Ọ̀yọ́ níbí. Bẹ́ẹ̀ ni Títílọlá Ọláníran lórúkọ tèmi. Àwọn aṣojú méjì gbáǹkọ́gbè àwọn náà wà ní àyín pẹ̀lú mi. Arákùnrin Ṣẹ́gun Ògúnlẹ́yẹ wọ́n wà níbí bó o ní o. Adúpẹ́. Ẹ káàbọ̀ sórí ètò lónìí. Ilé ńkọ́ o. Àlàáfíà la wà. Ẹ ṣeun. A kú dédé wòyí. Ẹ ṣe àdúpẹ́. Bákan náà arábìnrin Yétúndé Fáṣùsì àwọn náà wà níbí pẹ̀lú mi lónìí. Báwo ni ilé ti rí o. Ẹ kúlé o. Ẹ Ẹ káàbọ̀. ṣé dáadáa ni. Ẹ ṣeun. Yes. Ẹ káàbọ̀ sórí ètò tá a pè ní ìtakùrọ̀sọ pẹ̀lú àjọ FCCPC. Ká má bòpò lọlé olóró ibi tá à ń lọ lónìí ò jìnnà o. Kí ni tá a fẹ́ gbéyẹ̀wò? Kí lójúṣe àwa olùrajà? Kí ni iṣẹ́ tá a ní láti ṣe? Kó má jẹ́ pé a kàn fẹ́ da gbogbo ẹ̀ pé àjọ yìí ló níṣẹ́ àwọn náà ṣàgùn sọ pé ká máa wá àwọn náà ṣà ní pé ká ṣe àwọn náà ní ká sọ̀rọ̀. Ẹ̀yin náà ní ohun kan àbí méjì láti ṣe. Kí lójúṣe yín gan? N tá a fẹ́ gbéyẹ̀wò lónìí náà. Ṣùgbọ́n kí n ti ibi pẹlẹbẹ mọ́ ọ̀lẹ̀jẹ̀ ẹ jẹ́ á bẹ̀rẹ̀ látọ̀dọ̀ bàbá wa tó ráwọn lé lórí ilé. Kí lójúṣe àwọn olùrajà? Ẹ ṣeun atọ́kùn. A rí i pé gbogbo ènìyàn ló ní ojúṣe tirẹ̀ ojúṣe kan tàbí òmíràn. Yálà èèyàn jẹ́ olùrajà ni tàbí olùtajà kò sẹ́ni kankan tí kò ní ojúṣe láti ṣe gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ gẹ́gẹ́ bí olùra ọjà. Kí wá ní ojúṣe wọn wọ̀nyí? A rí i pé ẹni tó jẹ́ olùrajà ojúṣe tó náà ni wípé gbogbo ohunkóhun tí ó bá fẹ́ rà tó fẹ́ kó owó rẹ̀ lé lórí torí pé wọ́n ní tí a bá fi owó ra òòyì ó yẹ kó lè kọ́ni lójú ẹ̀kọ́ sì lójú fìrí. Èèyàn gbọ́dọ̀ yẹ ẹni tó fẹ́ rà wò dára kó tó di wípé ó sanwó fún ọjà náà. Láwọn ọ̀nà wa náà gbà yẹ̀ wò ní àkọ́kọ́ fún àpẹẹrẹ bóyá èèyàn fẹ́ ra ẹ̀rọ ìbánisọ̀rọ̀ níbi tí wọ́n ti ń tà á tó bá ti débẹ̀ ó ti mọ orúkọ tó fẹ́ rà bí ó sì mọ̀ wọ́n ó béèrè wọ́n ó sì fi lé lọ́wọ́ tó bá ti wá yọ gbọ́dọ̀ yẹ̀ wò bóyá kinní yìí ṣé kìí ṣe òfegè ṣé kìí ṣe àlòkù ṣé kìí ṣe àwọn tí wọ́n ti ṣe àdàmọ̀dì rẹ̀ tí wọ́n kàn daṣọ funfun bò lára tó wá ṣe ní ṣàgbéjújú yòóyòó so ọ gbọ́dọ̀ yẹ̀ wò. Bákan náà tó bá ti wá yẹ̀ wò torí pé ọjà yẹn wà ní ipò tó péye tó dọ́gba kó tó di pé yóò sanwó yóò tún wá béèrè pé ẹjọ́ kíní yìí ṣé mo lè mọ ìgbà àti àkókò tí wọ́n ti ṣe síta ó ní ẹ̀tọ́ láti bèèrè lábẹ́ òfin. Tó bá wá ṣèyẹn tán tó sanwó ó yóò láti wá gba ìwé ẹ̀rí wípé mo ra ọjà lọ́dọ̀ yín torí àbá mọ̀ wọ́n ní kìí ṣe wọ́n ní ọlọ́dẹ tó pa ẹran tó ṣètùtù ni torí ìtòníkọ́ o torí ìjọ́ mi ni
so láti gba ìwé ẹ̀rí pé mo rajà ó sì gbọ́dọ̀ rí wípé ìwé ẹ̀rí tó ń gbà yìí gẹ́gẹ́ bí rìsíìtì tí àwọn ẹ̀bùn pè orúkọ tó wà níbẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ orúkọ tó wà lára ilé iṣẹ́ tó ti lọ ra ọjà kó má jẹ́ wípé ọjà ọwọ́ òjò ni ó ti rajà rìsíìtì àìná tàbí ìdògbé ló gbé lọ́wọ́ kó má rajà ní Ìbàdàn kó má gbé orúkọ ilé iṣẹ́ Òṣogbo lọ́wọ́ because wọ́n rẹ́ pé tọ́jà yẹn bá ní ààyè lọ́jọ́ iwájú tó bá lọ síbẹ̀ wọ́n lè pa àwọn ọ̀mọ̀ rí o torí pé n tó gbé lọ́wọ́ ìwé tí wọ́n fún wọn gẹ́gẹ́ bí ìwé tó fi rajà rìsíìtì tí ó bá ti bá tó ti rajà mú wọn ò ní àwọn akọ́ni àtajà fún tó bá lábẹ́ òfin dẹ̀rẹ̀ kò sí nítorí tá a gbẹ́ gbégbà òun ló ti ṣe àwọn àṣìṣe yẹn so olùrajà gbọ́dọ̀ rí wípé òun ṣe àwọn àyẹ̀wò yìí dára kó tó kówó lé ọjà tí ó rà lórí. ẹ ṣeun àlàyé yín yìí ó wọ̀ mí lára púpọ̀ ṣùgbọ́n mi ò ní ṣàìbèrè kan tó jẹ mọ́ tó bá ṣeé ṣe wípé oníbàárà tàbí olùrajà ó ra ọjà ó wá dá padà tàbí pé ó ra ọjà táwọn wí yìí ó wá ní kùdìẹ̀kudiẹ nínú ṣó lẹ́tọ̀ọ́ kí olùrajà ó lọ rèé tún ṣe tí ò sì ní dí gbígba ẹ̀tọ́ tiẹ̀ lọ́wọ́. ẹ ṣe atọ́kùn ọ̀nà méjì ló pín sí tó bá wá láti ọkàn olùrajà pé òun fẹ́ lọ tún ṣe láti ọwọ́ òun àmọ́ tí kò bá wá láti ọkàn ẹ̀ pé òun fẹ́ lọ tún ṣe láti ọwọ́ òun tó wò pé àwọn tó tà fóun lòun fẹ́ kán tún ṣe ó ní ẹ̀tọ́ sí nítorí ibẹ̀ ló ti rà á ó ní ẹ̀tọ́ láti mú un padà torí ẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ lálàkọ́kọ́ pé ẹ gba ẹ̀rí pé ibi bíi ni mo ti rà lọ́wọ́ yín ìyẹn tá à ń pè ní receipt òun yẹn ló máa dúró as evidence tó máa mú lọ síbẹ̀ pé ibi bíi yìí o ni mo ti ra kinní lọ́wọ́ yín mo gbé délé àbí mo lò fúngbà díẹ̀ ó bàjẹ́ ẹ bá mi tún ṣe wọ́n ní ẹ̀tọ́ ní àbí òfin láti dá a padà síbẹ̀ kán sì bá wọn tún ṣe. ó dà ẹ ṣeun ẹ jẹ́ ká wá wò báyìí ẹni tó rajà tó gba rìsíìtì tá à ń wí yìí ṣùgbọ́n tó wá padà lọ bóyá ńgbà tó gbé délé ẹnìkan wá sọ fún un pé nítọ́yẹ ó rà kó rà yìí bó wá gan ló ṣe wá rí báyìí oríṣiríṣi nǹkan náà lè sọ kódà wọ́n lè sọ pé owó rẹ̀ gé gara jù ó wá dá padà lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn yìí ń bá ní pé kí ni ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin ò mọ̀ pé gbogbo ohun tí wọ́n bá ti rà kúrò nílé iṣẹ́ tí wọ́n ń bì wọn ò gbọ́dọ̀ dá padà àwọn ò lè gbà o kí ni ìgbésẹ̀ wo ni irú oníbàárà bẹ́ẹ̀ ni ó gbé. ẹ ṣe ẹ rí wípé àwọn tọ́jú òtajà máa ń sọ èdè kan tí ó jẹ́ èdè gbogbogbò tá a ti sọ di àṣà wọ́n máa ń sọ wípé no refund nílò òyìnbó no refund yẹn ni pé kò sí ìtàpadà tó bá yẹ sanwó tán ọ̀rọ̀ àtẹnudẹ́nu ni nígbà tá a wà nílé ìwé girama nígbà tá a sì Yorùbá akọ́ èdè kan tí wọ́n ń pè ní Yorùbá àtẹnudẹ́nu èyí tí wọ́n bá wá kọ sínú rìsíìtì wọ́n ń kọ́. tẹ́ ẹ rí tí ọba ti jẹ́ wípé yálà o ọgbà rìsíìtì rẹ o gẹ́gẹ́ bí ẹ̀rí o tó bá wá délé tí ọjà yẹn bá wá ní àbùkù tó yẹ pé ipò tí ó yẹ kó wà nǹkan wà tàbí pé ó tiẹ̀ wá dáa gan ó ti bẹ̀rẹ̀ sí lò fàpẹ̀rẹ̀ ó ra bíi fóònù tàbí ẹ̀rọ amúmitutù tẹ́ ń pè ní deep freezer tàbí àwọn rédíò ńláńlá gbẹ̀du yẹn tí wọ́n ń gbọ́ ní ìsìn tó yẹ pé tí ń kila kílẹ̀ lẹ́gbẹ̀gbẹ̀ yẹn tó wá ti ń lò láàrin bíi oṣù díẹ̀ ọjà yẹn ó wá kéré tán láàrin oṣù mẹ́ta sí ọdún kan gbọ́dọ̀ wà lórí gẹ́gẹ́ bí warranty pé ọjà yìí yóò tó bá ti níkù díẹ̀ nínú láàrin iye oṣù yìí tàbí iye àkókò yìí ẹ̀tọ́ lábẹ́ òfin lọ́tọ̀ láti dá padà pé ọjà yìí ó ti lábùkù nú ẹ bá mi yẹ̀ wò pé èèyàn rajà kọ̀ wá sí pé ọ̀dà padà èèyàn àgbà padà mọ́ kò sí lábẹ́ òfin o tó bá ti wá pé gbèsè yẹn tán ẹ̀kọ́ bá wọn tó ṣe kọ̀ mọ́ iṣẹ́ rẹ̀ ọmọ kò ju owó mọ́ ẹ dákẹ́ mọ̀ ránkálẹ̀ tí a bá wá ní rárá o ìwọ ló ní lọ́kì eléyìí o ní ti lọ́kì tiẹ̀ yọ wà fẹjọ́ sùn á rí i pé níwọ̀n àgbà tí a bá wá fẹjọ́ sùn wá yẹn tí a sì gbé ìṣẹ̀lẹ̀ orí ẹ̀ á wà pé olùtajà àti olùrajà sí ọ́fíìsì ti wa fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ so abala a yóò kò yóò rò bí iṣu ṣe kú bí ọ̀bẹ ṣe bẹ́ abala b ọ̀nà kò yóò rò bí ikú ṣe kú bí iṣu ṣe kú bí ọ̀bẹ ṣe bẹ́ àwọn wà gbé yẹ̀wò á wà wo ohun tí ó fi sọ kí ló sọ náà sí pé
àmọ́ ṣe àmúlò àrú mẹ́ta tí ẹ yọ pé ní rí ni Yorùbá ń pèsè pé ní ìsìn yìí a máa ṣe wọn ọ̀gbọ́n Yorùbá mọ́ nígbà tá a wà nílé ìwé girama la máa ń ka pamọ́ ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ abd figigbì ní ìsìn yìí a máa ń ṣe wọn tiẹ̀ máa abd mọ́ so rí yẹn tí wọ́n ń pè ní àròdè òyìnbó òun ni a máa ń ṣe àmúlò mẹ́ta kí láàmúlò àkọ́kọ́ ọjà yìí ìṣísà kò jẹ́ wípé ẹni yẹn ó máa gba owó ẹ̀ padà tí wọ́n ń pè ní refund tàbí kí wọ́n bá tún ṣe tí wọ́n ń pè ní repair lápò ara wọn tàbí èyí tí wọ́n ń pè ní ìdápadà ìyẹn replace pé ọjà yìí yóò ń tiẹ̀ fẹ́ yìí mọ́ ẹ bá mú ìmí tó jẹ́ iye owó kan náà olùrajà ní ẹ̀tọ́ lábẹ́ òfin tí ó sì gbọdọ̀ ṣe torí wípé òfin fọ́jú kọ̀mẹ́ni ó ṣe mọ́ ọgbọ́bọ̀ fòfin bá a pé àwọn arajà ẹ̀yìn àdápadà mọ́ yẹn àwọn èdè àtẹnudẹ́nujọ́ ni tí ó ti ṣe kí ni o tó ti lùgbàdì tí bàtí lórí wọn kò bá àkókò tá a wà yìí mu gẹ́gẹ́ bí òfin àjọ FCCPC. Kí n ṣe àfikún ráńpẹ́ díẹ̀ ní aganbẹ̀ yẹn nítorí kì í ṣe ọjà tí ó bá bàjẹ́ nìkan là ń sọ pé bóyá a lè dá padà bóyá o lọ ra nǹkan yálà pé o lọ ra nǹkan níbi tó ti lọ rà o wá mú délé o wá rí i pé kì í ṣe nǹkan tí mo rà fún o ni mo fẹ́ lò fún àbí kì í ṣe nǹkan tí mo fẹ́ ni mo rà tí mo mú lọlé o wá dá padà wọ́n wá ní wọn ò lè gbà lọ́wọ́ ẹ̀ kò sí nǹkan tó jọ mọ́ bẹ́ẹ̀. ṣé bóun ló choose ẹ̀ fúnra rẹ̀. rárá o kò sí nǹkan tó jọ mọ́ bẹ́ẹ̀ owó àpò ara ẹ̀ ló mú wá tó fi wá rà ọ̀dọ̀ yín náà ló sì ti rà ọ̀dọ̀ yín náà ló ní àǹfààní àti mú wá padà wá láti wá pààrọ̀ ẹ̀ kò sí àǹfààní láti sọ pé o ò pààrọ̀ ẹ̀ torí oníbàárà rẹ ni lábẹ́ òfin ó tọ̀nà kó pààrọ̀ rẹ̀ fún tí agídí ìlọsíwájú àbí ìlọsẹ́yìn bá wà láàrin àwọn méjèèjì pé mi ò lè gbà lọ́wọ́ ẹ̀ o ti rà ní ìyẹn bí wọ́n ló mú fúnra ẹ̀ o wá lè kàn sí wa ní àjọ wa ní FCCPC. gbàgbé tó kàn yín. ẹgbẹ́ gbólóhùn kan lẹ́yìn tí wọ́n sọtọ́ yẹn ṣe rí àwọn bá wa ní bó ṣe wà ní líìgì ló wà ní gbàǹjà. ló wà ní gbàǹjà. ẹ pa mi. nígbà mìíràn ẹ ṣeun nígbà mìíràn náà àwọn olùtajà máa ń ṣe àmúlò òfin lọ́nà tí ò yẹ tí wọ́n ń pè ní abuse àṣìlò òfin lọ́nà tí ò yẹ kí ni ó fa èyí náà ni wípé ní ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn ọ́fíìsì wa ní Ìbàdàn níbí yìí ìyá kan wá láti ìgboro Ìbàdàn bí ó wá gẹ́gẹ́ bí ẹni tó wá fẹjọ́ sùn bí olùrajà ǹjẹ́ ní kí ló gbé wá ó ní òun ra tẹlifíṣàn abógiridọ́gba ìyẹn tí wọ́n ń pè ní plasma TV láti bí ọdún 4 sẹ́yìn ó lé ó wá ní oṣù tó kọjá tẹlifíṣàn yìí ó ń ṣiṣẹ́ kíṣẹ́ òun wá fẹ́ kí wọ́n gbé òmíì fóun ṣe rí i pé ní agbọn yẹn rí i pé olùtajà ó ti ṣe àṣìlò agbára òfin báyẹn ó ti rajà láti bí ọdún 4 sẹ́yìn ó wá ní kùdìẹ̀kudiẹ lóṣù tó kọjá ó wá lọ fẹ́ gbà míì a rí i pé ìyẹn náà kò lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin torí pé tí a bá ti ń ṣe ìgbéléwọ̀n olùtajà bẹ́ẹ̀ náà máa ṣe ìgbéléwọ̀n olùtajà àwa wà láàrin ni àwọn ò ní fìsí ọ̀tún a ní fìsí òsì a wà láàrin a dá ẹjọ́ kálukú ó bá sì yẹ fún nígbà mìíràn ẹ̀mẹ́jẹ̀ ń tẹ̀yìn mà ẹ̀mẹ́jẹ̀ kì í sì máa ń fọ̀pọ̀pọ̀ péjọ nígbà mìíràn tí àwọn tó bá jẹ́ olùtajà bá gbẹ́jọ́ wá gbogbo ẹjọ́ olùrajà iná kò ṣe máa ń jẹ́ ojúlówó ẹlòmíì ò gbèrò lákàlẹ̀ gbẹ́ẹ̀ tẹ́lẹ̀ pé náà wá yan ọjọ́ báyìí náà wá ṣe ọ báyìí náà wá adúwọ́ wọ́hùn lọ́wọ́ àwọ̀gbó ẹ̀ má bìlú pé irọ́ nípa o nítorí wá gbogbo wa òótọ́ kan ò sí bẹ́ẹ̀ o nígbà tí mo ń ṣiṣẹ́ ní ìlú Port Harcourt Rivers State ní ọdún tó kọjá kéèsì kan wáyé tí níbẹ̀ yẹn kí ló ní yẹn ṣe ọ̀ra tẹlifíṣàn náà ni tẹlifíṣàn mọ́màwòrán abúgidọ́gba ọwọ́ abọ́rùlé ọ̀fọ́ nígbà tí wọ́n sọ̀rọ̀ ti wa gẹ́gẹ́ bí olùrajà ó ní ẹ wo tó ń rà ẹ bó ṣe ń dúró páyé ló ń bá òun bá ń rúnrún ẹ bó ṣe fọ́ òun ọmọ kíní kan gbáwọ̀ kan wọ́n sá mú irọ́ yẹn ó pọn lẹ́gbìnrín bíi róbó òwò fẹ̀gbẹ́wò lèmi irú là máa ń jẹ ẹ bó ṣe pọn ló bó ṣe máa ń yí róbó tó pé yóò róbó bó ṣe yí irọ́ rẹ̀ nù nígbà tá a wá tọ́sọ́ àsọ́bọ̀ a wá ṣe ìgbéyẹ̀wò wípé a fẹ́ wádìí òtòtọ́ àti ìdí ọ̀rọ̀ yìí àwa gbéra láti òtú òkè ní Bayelsa ibẹ̀ ni ẹni yẹn ti wá sí ìlú Port Harcourt
àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ á gbé a lọ sí ìlú Òtù Òkè níbi tó ti mú kọ̀ǹpilẹ̀ wa tó ti wá àwa ṣiṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ wa kí sáà fọ̀tò lákòókò wa nígbà tá a wá síwájú tọ́tún sósì àwa rí wípé ìkànnù àmọ́ rẹ̀ ni wọ́n gbá bọ́ọ̀lù lu tẹlifíṣàn nù pálọ̀ tó fi fọ́ nígbà tó ti wá oyè rọmọlẹ̀ lẹ́gbẹ̀rin ó ní bó ṣe bá nù ẹ wo rọ́bà hùn ṣùgbọ́n ìtọ́ pé a gbọ́dọ̀ ṣe ìwádìí wa ní ọ̀rìn kínníwín ní rẹ́gẹ́dẹ́ fẹ́ẹ̀ àti ń ràbájì gan tó di wípé àgbègbè iṣẹ́ àádẹ́ ṣe iṣẹ́ tó yẹ ká ṣe gẹ́gẹ́ bí òfin nígbà mìíràn náà àwọn olùrajà wọn ò kì í sọ òtítọ́ wọn máa fi rọ́kún ẹjọ́ wọn. ẹ ṣeun ẹ̀kọ́ àtótónu tó ní báyìí a lọ sí ilé agbára láti lọ gbọ́ iṣẹ́ tí wọ́n ní fún wa ṣùgbọ́n nígbà tá a bá dé ẹ má lọ bìkan a ṣì ń padà bọ̀ torí àjọ lètò ni ẹ̀yin aráalé náà ẹ láǹfààní láti dá sí ètò nọ́mbà tẹ́sí lò láti fi kàn sí wa nílé ibí yìí gbogbo ẹ̀ náà la máa sọ fún yín ẹ jẹ́ àkọ́kọ́ lọ sílé agbára náà ó yá. Ìtàkùrọ̀sọ lètò tá a gbé dé o Ìtàkùrọ̀sọ ti gorí àléfà ètò alárinrin fún tọmọdé tàgbà àjọ FCCPC ló gbé dé Federal Competition and Consumer Protection Commission àwọn ni wọ́n ní ètò tí a gbé dé dídàpọ̀ bẹ̀tọ̀ àwọn oníbàárà látọwọ́ àwọn tí wọ́n ń pèsè ọjà àtàwọn òǹtajà ojúṣe wọn ni àwọn ni wọ́n ní ètò tí a gbé dé. ẹ̀dín bá dákẹ́ tara rẹ̀ á bá dákẹ́ ẹ̀tọ́ tún bẹ fún ọ gẹ́gẹ́ bí olùrajà kí wọ́n má ṣe fòórù ní pé yìí ṣe ń jáde wá kí wọ́n má ṣe fòórù ní pé yìí ṣe ń jáde o. ẹ̀tọ́ ṣe ń bẹ fún mi bẹ́ẹ̀ ló ń bẹ fún ọ bó ṣe ń bẹ fún wa bẹ́ẹ̀ ló ń bẹ fún wọn kí wọ́n má ṣe fòwárù ní pé yìí ṣe ń jáde wá kí wọ́n má ṣe fòwárù ní pé yìí ṣe ń jáde ògbógbó wa lẹ́tọ̀ yìí kan gbogbo wa lẹ́tọ̀ yìí kan gbogbo wa lẹ́tọ̀ yìí kan gbogbo wa lẹ́tọ̀ yìí kan àjọ FCCPC ló ń wí pé gbogbo wa pátá lẹ́tọ̀ yìí kan. ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa eléyìí tá a pè ní Ìtàkùrọ̀sọ pẹ̀lú àjọ FCCPC eléyìí tó ń dé sójú ìwòran yín ní iléeṣẹ́ wa ní ìmúhùnmáwòrán ìpínlẹ̀ Ọ̀yọ́ nílé Akéde lóríta Báṣọ̀run nílùú Ìbàdàn ṣé ẹ gbàgbé nǹkan tí mo sọ kó tó di pa lọ sílé agbára mo ní àjọṣètò ọ̀hún ni nọ́mbà tẹ́ lò láti fi kàn sí wa níyìn láti béèrè ìbéèrè tó bá ń jẹ yín lọ́kàn tàbí tó ń rú yín lójú lórí bẹ́ẹ̀ ṣe ń rajà bẹ́ẹ̀ ṣe ń tajà bí wọ́n ṣe ń gbà yín tàbí pé bẹ́ẹ̀ ṣe ń fowó ṣòfò tí ò sì tẹ́ yín lọ́rùn nọ́mbà ọ̀hún rèé 090 71 60 63 75 090 71 60 63 75. bákan náà ẹ tún lè lo ìmíì tó jẹ mọ́ 070 86 82 51 97 lẹ́ẹ̀kan sí 070 86 82 51 97. nọ́mbà méjèèjì òun náà ló ti ń hàn lójú ìwòran yín yìí eléyìí tó bá tẹ̀yìn lọ́rùn bẹ́ẹ̀ òun náà ní kẹ́ ẹ lò tó gẹ́gẹ́ bí a ti ń sọ̀rọ̀ bọ̀ lẹ́ẹ̀kan alàgbà Ògúnlẹ́yẹ mo ṣàkíyèsí kinní kan tá a bá lọ sílé ìfowópamọ́sí torí nígbà míì ìka ọ̀dọ́gba tá a bá gba owó kó bóyá gba lóònù nǹkan bákan bákan iye owó tí wọ́n sọ fún wa pé yóò jẹ́ èlé táwọn ó sì mọ yọ díẹ̀díẹ̀ ó ti mọ lọ bẹ́ẹ̀ o ṣùgbọ́n ṣàdédé ló bá yí padà bìrí kí ni kólùrajà kí ni kọ́sítọ́mà ẹni tí ó bá wọn dòwò pọ̀ kí ni kó ṣe nírú ìgbésẹ̀ báwọn. ẹ ṣeun àwọn bàbá wa wọ́n ní késìta kí n fi ọlẹ̀ orúkọ tí àrùn ń jẹ́ máa dákẹ́ sínú kí n máa pa ọ́ díẹ̀díẹ̀ ìní oríkì tí wọ́n ń pe àrùn ẹni tí nǹkan yẹn bá ti ṣẹlẹ̀ sí tọ́jà yìí pé ó ti rí i pé owó tó ń yá o jù ẹgbẹ̀rún 5 ni lòun dá padà lójijì ọ̀dẹ̀gbẹ̀rún 7 tàbí 2.5
kó tètè fọ̀rọ̀ sókè kó tètè fèrè bẹ́ẹ̀ wá sọ́dọ̀ àjọ FCPC fún ìgbèjà rẹ̀ jà lábẹ́ òfin. Ṣùgbọ́n àwọn ọ̀pọ̀lọpọ̀ máa ń pè é Ọlọ́run ló mú wa, Ọlọ́run ló fún wa, Ọlọ́run náà ló gbà gẹ́gẹ́ bí àwọn ará Òkè Ọya. Fún àgbà kan lọ́fíìsì nígbà bí táwọn ọ́fíìsì lókè Ọya, kí inú àwọn ọ́fíìsì wa tó wà lókè Ọya fún àjọ FCPC, àwọn èèyàn wá lọ sí ìgboro, wọ́n ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn ará ìgboro àṣekù wípé owó lóònù orí afẹ́fẹ́ àwọn ẹ̀yin tẹ́ ẹ bá gbà á tàbí tí ẹ fẹ́ gbà á, ẹ tẹ̀lé ìlànà tí àjọ wa fi sílẹ̀ láti béèrè fún lóònù yìí. Àwọn tí àjọ wa tí wọ́n bá fọwọ́ sí, ẹ má tẹ̀rí sí i láti gba lóònù ní ọwọ́ wọn. Àwọn arábí bá ní pé a fẹ́ fún àwọn ní lóònù ní máa rọ́wọ́ sọ́fíìsì gírígì pé lóòtọ́ fẹ́ fún àwọn dà kẹ́ bá ní mú. Ẹ rí i pé àgbọ́yé bẹ̀ yẹn pàtàkì, wọn ò gbọ́ àgbọ́yé. Àwọn èèyàn dá wọn lẹ́kọ̀ọ́ yìí pé kẹ́ ẹ má bọ̀ sọ́wọ́ àwọn alágbèdá, àwọn náà pé lóòtọ́ fẹ́ fún àwọn dà ìṣe náà máa rọ́ gírígì lọ́fíìsì láì mọ̀ yìí pé ẹ fún wa ní lóhùn. Àwọn sàlàyé yìí pé kí ẹ má bọ̀ sọ́wọ́ alágbèdá yìí pé lóhùn tẹ́ fẹ́ gba lóhùn orí afẹ́fẹ́ online loan, ẹ gba lọ sí àwọn iléeṣẹ́ tí àjọ wa fi ọwọ́ sí, ẹ̀wù tí wọ́n ń gbé sí. So látàrí kan báyìí, tí a bá rí àwọn tí wọ́n ń rẹ́ jẹ yálà ọgbà lóhùn báǹkì tí a fojú ọgbà lóhùn báǹkì àìfojúrí ni o, torí pé àdéhùn tẹ́jọ́ ṣe wọ́n ti yẹ gẹ̀rẹ̀ kó lójú òpó yẹn, kí wọ́n ẹni bẹ́ẹ̀ kó tó sáré bọ̀ sí àjọ wa láti wá fẹjọ́ ẹjọ́ wọn sùn wá, a sì gba ẹ̀tọ́ rẹ̀ lọ́wọ́ láì jẹ́ pé ọ̀nà ní òkú kankan, ọ̀fẹ́ nígbàlà. Ẹ̀mí àrò pé ẹyin tó máa lọ ní ìsìn níbo iṣẹ́ lówó tó wọ́n fún wọn láti bá wọn ṣiṣẹ́ wọn, ẹ jẹ́ kí iṣẹ́ wọn yá. Àwọn èèyàn ṣe irú iṣẹ́ báyẹn o, iṣẹ́ táwa ń ṣe ìjọba àpapọ̀ ló gbà wá, wọ́n dẹ̀ ń ṣe ẹ̀tọ́ fún wa lóṣooṣù. Iṣẹ́ pé ká ṣe iṣẹ́ fáwọn tí wọ́n ń fìyà jẹ lọ́nà ìtọ́, àwọn tí wọ́n ń fìyà jẹ, àwọn tí ò léèyàn tó gbogbo náà fẹ́ sá lọ kọ́ ọmọ bọ̀ sájọ FCPC, á gbẹ̀tọ̀ wọn lé wọn lọ́wọ́, á sì gbèjà wọn jà gẹ́gẹ́ bí olùgbèjà tí gbèjà ọmọ òrukàn iná làjẹ́ àjọ FCPC, láì jẹ́ wípé ọ̀nà wọn ní nǹkan kan bí ó ṣe wípé kí wọ́n kàn fi ẹjọ́ sùn wá káyọ̀dé gbígbésẹ̀ ti wà lábẹ́ òfin. Ẹ ṣeun. tó arábìnrin Fásosì wọ́n ń pe àwọn kan ní oníbàràǹdà. Kí lójúṣe olùrajà pẹ̀lú oníbàràǹdà pàápàá jùlọ àwọn tó tiẹ̀ ti kó sọ́wọ́ wọn rí? ìtorí ẹ̀ ni a fi máa ń gba àwọn olùrajà níyànjú pé ẹ rajà ní ibi tó ṣe tòótọ́. Iléeṣẹ́ tá a bá ti fẹ́ ra ọjà, ẹ wò ó dáadáa kó jẹ́ iléeṣẹ́ tó ṣe pé ó ṣe é wá lọ. Mi mọ bí mo ṣe fẹ́ lo Yorùbá yẹn, ó wà traceable. Èèyàn lè wá díẹ̀, èèyàn lè rí i pé ókè o iléeṣẹ́ báyìí ni. Nígbà tí o bá rajà lọ́dọ̀ bàràǹdà, báwo ló ṣe fẹ́ rí? Tí nǹkan kan bá tiẹ̀ ṣe, bóyá o gbé délé ni kò dáa ni, o fẹ́ dá padà ni, àbí nǹkan kan tiẹ̀ ṣẹlẹ̀ sí, báwo ló ṣe fẹ́ ró ní bàràǹdà? Ìtorí ẹ̀ la fi máa ń sọ pé ẹ lọ sí iléeṣẹ́ tí tó bá ṣe pé ẹ lè trace at the end of the day tí nǹkan kan bá tiẹ̀ ṣe nǹkan tẹ́ ẹ rà. Ẹ má rajà lọ́wọ́ oníbàràǹdà. Kò sí nǹkan kan tí oníbàràǹdà fẹ́ fún yín gẹ́gẹ́ bí rìsíptì, ìwé ìdánimọ̀ pé ọ̀dọ̀ mi ló ti rà o. Tó bá tiẹ̀ máa kọ rìsíptì fún yín, rìsíptì iléeṣẹ́ ibòmíì náà ni ó padà kọ fún yín, torí bàràǹdà ló wà láàrin yín, kì í ṣe pé bóyá àti ọ̀dọ̀ ẹ̀ gangan òun ni ọjà yẹn ti wá. Fún ìdí èyí, kí àwọn olùrajà kan máa mọ ojú ibi tí wọ́n bá ti fẹ́ ra nǹkan, kán má kàn wò pé oníbàràǹdà lélẹ̀ jẹ́ ń sáré rà lọ́wọ́ ẹ̀ nítorí mo nílò nǹkan yìí. Kán wá ibi tán ti fẹ́ rà, kán wá dáadáa, kán sì rí i pé wọ́n gba rìsíptì wọn, wọ́n yẹ nǹkan tó fẹ́ rà, wọ́n yẹ̀ wò dáadáa kán tó gbà lọ́wọ́ wọn, kán tó gbé lọlé. Ẹ ṣeun. Arákùnrin Ògúnlẹ̀yẹ, lórí oníbàràǹdà yẹn gan-an ni mo tún sì dúró lé lórí. Arábìnrin kan ó ṣàlàyé fún wa lọ́jọ́ kan, ó lóun lọ rajà nínú ọjà ńlá kan ní ìpínlẹ̀ yìí gangan náà. Oníbàràǹdà tiẹ̀ kì í ṣe lẹ́yìn o. Ẹ jẹ́ mú yín lọ ibi tẹ́ ti rí nǹkan tó dáa lẹ́rìí ńbẹ̀. Ó yẹ ẹ tẹ̀lé mi. Ó ní. Tẹ́ ẹ bá fẹ́ ra ọjà, ẹ jọ̀ọ́ ẹ lọ sí iléeṣẹ́ tó lóko, ẹ lọ sí iléeṣẹ́ ìpolówó ọjà ìjẹjà ń pè ní lọ́nlẹ̀kọ́dowó promo. Ẹlòmíì ó kó àwọn electronics jáde bàbí, wọn ò ní àwọn ṣe promo lọ́nlẹ̀kọ́dowó. Àwọn èèyàn náà wọ́n sáré lọ bẹ̀, nǹkan fà wọn ẹ ti bá sì wọn ẹ ti bá ń wá ìfà ọ̀ ń wá òfò. Irú kan báyìí ẹ jẹ́ ká jìnnà sí i. Then tá a bá fẹ́ rà
tí a bá ti ní òye tó pọ̀ nípa rẹ̀ ẹ jẹ́ ká mọ ẹni tó mọ̀ nípa ẹ̀ lọ́wọ́ kájọ lọ síbẹ̀ pé tọ̀ kíní yìí ó bá ń yẹ̀ wò tóbi lówó ni kí n tó kó mi lórí torí wípé àwọn bàbá sọ wípé ṣé ẹ̀ ń gbúrò ìyá yín ó yàtọ̀ fún rí ìyá yóò wò yín lọ tí kí ẹ ra ọjà tó kójú lówó ó sàn ju kí ẹ ṣẹ̀wá máa dààmú lọ sílé bí ẹ ṣẹ̀wá máa pò ibẹ̀ gbàgbọ́ lọ pé kíní yìí ọ̀dà lónìí lọ́la kíní yìí ọ̀dà ẹ jẹ́ kí ìdánilẹ́kọ̀ọ́ ìyàwó yẹn wá kí wọ́n ṣàmúlò rẹ̀ kí wọ́n máa lọ sílé ìtajà èyí tí ọjà ojúlówó tí wọ́n sì gba ìwé ẹ̀rí wípé àwọn ọjà níbẹ̀ tó bá ní ẹjọ́ lórí wọ́n lè lọ síbẹ̀ láti lọ fi ẹ̀sùn kàn yín pé ọjà yìí ẹ bá mi yẹ̀ wò kíní yìí ọ̀dà ṣùgbọ́n tẹ́ bá lọ sí ọjà nínú fúkẹ́rẹ́fàkẹ́rẹ́ ọkọ̀ nínú odò ọ̀pù á rí i pé orú ọjà báyẹn 50-50 ní ọjà bẹ́ẹ̀ ó lè jẹ́ òfégè ó sì lè jẹ́ ojúlówó oníborí yẹn ni so ẹ jẹ́ káwọn èèyàn wá kí wọ́n lọ sílé ọjà tí wọ́n bá ti lórúkọ tí wọ́n sì ní ibi tí a lè wá wọn sí tí ọba àlejò ọjọ́ iwájú. ẹ ṣeun adúpẹ́ ọ̀gbẹ́ni Ṣẹ́gun Ògúnlẹ̀yẹ àti arábìnrin Yétúndé Fásósì ṣùgbọ́n kó tó di pé a máa lọ ibo ní iléeṣẹ́ yín wà gan. ẹ ṣeun iléeṣẹ́ wa wà ní ìlú Ìbàdàn níbí yìí tí à ń pe àdírẹ́sì rẹ̀ ní lẹ́mbà 69 Èkìtì Street Ìbíkúnlé Avenue Old Bodija Ìbàdàn lẹ́ẹ̀kan sí lẹ́mbà 69 Ìbíkúnlé Avenue Old Bodija Ìbàdàn wọ́n sì lè pè wá sí orí ẹ̀rọ yìí nígbàkúgbà ní ọjọ́ ajé sí ọjọ́ ẹtì aago mẹ́jọ àárọ̀ sí aago 4 ìrọ̀lẹ́ ní ojoojúmọ́ lórí ẹ̀rọ 09049307940 ẹ jẹ́ ìpínlẹ̀ kan sí fáwọn tó ṣẹ̀ mú tákàndá wọn jáde 09049307940 wọ́n ṣe lọ sí ojú ayélujára wa láti fi ẹ̀sùn sùn kódà tí wọ́n wà nílùú èbó káwọn làbújá kí wọ́n wà lẹ́kọ̀ọ́ kò nílùú kọ́sìtà ọ́fíìsì wa tí wọ́n fẹjọ́ sùn wá lórí ẹ̀rọ ayélujára yìí complaint@fcpc.gov.ng ìlọ́wà ní ojú ẹ̀rọ wa yẹn complaint@fcpc.gov.ng ẹ ṣé. ẹ ṣé àdúpẹ́ tó oníyan ṣe ọlọ́bẹ̀ ṣe ẹni tó bá wa fìfẹ́ jẹ́ náà ẹ ṣé o àdúpẹ́ lọ́wọ́ yín ibi náà láfàdàgbẹ́ ètò tò nírọ̀ sí eré gbogbo tó di lọ́jọ́ mẹ́jọ nígbà tá a tún mú ọ̀tun ètò wá fún ìgbádùn yín ẹ ṣeun àdúpẹ́ lọ́wọ́ yín o alàgbà Ògúnlẹ̀yẹ bákan náà arábìnrin Fásósì Títílọlá Ọláníran ó ń lórúkọ tèmi ó dàbọ̀. No buy am. But why? No see say this big bull bag of rice no get the new big bull holographic seal. Not true. Introducing the Big Bull Holographic Seal Tape, your favorite authentic Big Bull rice, 50 kg and 25 kg. Now with holographic seal tape. This is to ensure you get the premium product from Big Bull Rice. Do not buy if the holographic seal tape is not on the bag or is broken. Big Bull Rice. Tasty rice.